Alright, easy. You have to careful. Thank you. How's fine? Alright, yeah. So, once again, I really want to thank you for everything you've done for me. I really appreciate what you did for me. It's okay. Wọ́n ní tí Ọlọ́run bá fẹ́ ṣe oore fún yàn. Kò ní sọ̀kalẹ̀ wá láti ọ̀run láti ṣe oore yẹn. Ọmọ Ádámọ̀ náà ló máa rán sí wa. Really, you're like my God-sent angel. I really appreciate everything you've done. Kí ni gbogbo eléyìí? Èmi gan ló yẹ kí n máa bẹ̀ pé kó má bínú. Because mo mọ̀ pé mo ti disrupt gbogbo plans ẹ̀. Bẹ̀mí kẹ̀, ẹ ṣẹ̀ mí náà. Ó yẹ ká máa dúpẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yóò ju báyìí lọ náà. You didn't abscond. Anyway, I think it's getting really late. Imagine delaying any further. Yeah. Odaro. Odaro. All right. I'm sorry. The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ibaji Olabi Horere. Okoto. One day the story will change, oh. Good things will come your way. Ibaji Olabi Horere. Aye, be Okoto. Be Okoto. Be Okoto. Okoto. Be Okoto. Do good, it will follow you. Do better than it is to remember nobody. What have I done? You don't see me go no. What came over me? You ojú wo lọmọ ìfẹ́ máa fi wò mí nísìnyí. Shit. Wouldn't he see me as a bloody cougar? Did I even get myself into this? How did I? Omodumelo. He's just in his 20s. He would have been in his 40s. Nonsense, right? Why don't pay me? Why don't pay me? Why is he calling? Who does he want? What have you done to yourself? Can you not suffer sympathy? I can't bring myself to answering this call, honestly. I can't pick this call. No ways. No. I can't pick this call. No, like big call you. Should believe Palajo like on jetting must say. One new jetting me be what Monjay Yen.
Oúnjẹ yẹn bí ti báwo. Náà wọ́n sọ pé oúnjẹ yẹn ni rice. Oúnjẹ yẹn ni rice. Jọ tó rọ lọ́n. Èwo wà lóúnjẹ yẹn? Wọ́n ní àwọn àmàlà, ẹ̀bà, sẹ̀mó, àwọn yẹn ṣá. Wọ́n láwọn yẹn ní oúnjẹ yẹn gidi. Nǹkan tó tẹ̀sí wá bí mi nínú, wọ́n ní bẹ́ẹ̀ mi ṣe garnish oúnjẹ yẹn. Gbogbo ló jẹ́ kó jẹ oúnjẹ yẹn. Ìpè mi rí pé kò ju oúnjẹ yẹn gidi. Pẹ̀lú gbogbo wa láti mo ṣe lórí oúnjẹ yẹn. Mi mọ̀ nǹkan tó fẹ́ kí ṣe sínsìn. Mi bóyá oúnjẹ yẹn máa waste ni àbí ṣó ní bí mo ṣe lè preserve tí ò ní waste. Waste báwo? Ṣé ẹ pẹ̀lú àwọn sọmí náà? Sọmí? Náà. Sọmí bíi ti báwo? Ṣebí wọ́n ló ní pé ó ti ń show interest lágbà tó ti ń ṣe tó ti ń gbóòórùn pé ó ń ṣe. Ìgbà tó wá ń show interest nǹkan. Wo oore mi àtàwọn guys yìí kò wọ̀. Èmi àti mo ń sọ̀rọ̀ ojú pé kúrúkàdùkù máa lọ́n lọ tiẹ̀. Bá fún oúnjẹ yẹn lẹ́bẹ̀ẹ́ yẹn. Hello, sharing a plate of rice will not hurt you. I know. Bó ṣe rí ó pè mí kí oúnjẹ yẹn kó bàjẹ́ síbi tó wà yẹn ju kí n fún ọmọ yẹn. Ṣorí Sọmí yẹn ní gbéraga. He is proud. Like he's too full of himself. Ó máa ṣe bí pé òun kó wa jọ sínú ilé yìí. Tí alájà gan yẹn kò tó yẹn. Máa ṣe bí kíni. Kò dé jù báyẹn lọ. Is there something you're not telling me? Like, see, what are you insinuating? Well, ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́. Bàbá ló máa parí ẹ̀. Kò sí Sórí ráìsì yẹn, mo máa lọ gbé fáwọn. Esther má débi oúnjẹ yẹn, má lọ gbé fún ọmọ. Tọ́mọ ẹ bá sọ̀rọ̀ sí mi ní gbà o. Àwọn ọmọ ọlọ́mọ àti ẹ̀yà wọn tí jẹun lẹ́nu. Alájà ìlú kò ṣá. Báwo ni èèyàn ṣe máa ní gbogbo nǹkan tí mo fi gánì ṣe pé ẹyẹ ni? For you. You like being sound. For you. I can make anything. I could do anything for you. I could do anything for you, for me. I was wondering when last bachelor like you had sweet homemade meal, and as a nice neighbor that I am, I thought of bringing you one. Oh, sorry, wait. Won't you at least wait for a befitting response to your kind gesture? Okay. All right. This is new. So, should I open it or you want to tell me what this is? I will not leave Morocco now. Oh, I prefer this time I multi poison on Jeff. Anyway, Muju. Is that supposed to be a compliment or an insult? It's a compliment. It's a compliment. It's a compliment. Because don't try that on pé bóyá eleke bu ni mi àbí báwo la ẹ̀yin Arabado ṣe sọ. Rárá o mi sọ bẹ́ẹ̀ o, wá kó bá mi wọ́n ní kó bá ẹ. I was actually kidding. We're kidding. Always kidding. Anyway, can I be honest with you? You want to tell me something? Yeah. Of course. I love gist. You love this. Would you actually light up? You love gist. I actually like it. Right. What is it? Anyway, no one has ever talked to me the way you did. Oh, really? Yeah. Then maybe you just found your match. Match with you, my match. But anyway, why was it not you that was staying here before? Why do we have to be punished with that your boring friend as our neighbor? No. You will not talk of my friend like that. Please. Akoyi, no, you were not speaking. Akoyi. Even Bruno man shako now. Yeah. Wow, me more. What's your fair? Bruno man shako. We want fair. Bruno man shako. What is a mistake? So they want to bring you after the bring you like what my boo me. Boo is a compliment. Nice. I'm nice. No, you're not. You're not being nice to me. Esther, Jackie. Oh, okay. Mumbo. Aye, sure. Mumbo. Like now. It has to be now. Yeah. Like now. Okay. I told you, your French is boring.
She's not. Can you please be nice? Why can't you be nice like me? She just. Don't back to bed, my pillow. He's not feeling. You don't talk to people like that. Yeah. So I'm coming back. Okoto. Ọmọdé. How are you? Yeah, I'm good. Wo, nǹkan ti ṣe mí. I'm telling you. Nǹkan ti ṣe mí, wọ́n ti get me. No, wọ́n get me, wọ́n gangan ló get me. I'm telling you. Ṣòrí látìgbà tí mo ti pick her up níwájú mall yẹn, tí mo fi drop her off yẹn. Mo ronú délé ni. Torí mo ti ń pàdé obìnrin láyé mi, but let me tell you the truth, mi ò pàdé irú ẹ̀ rí. Kí eyín ọmọ kó funfun bẹ́yẹn, gbogbo yín ẹnu ẹ ló set. Ó bá rẹ́rìn báyìí, nǹkan ṣe mí nínú mọ́tò mi ó máa kàn dé àbí pé èèyàn yára ni. Mi ò wà okay rárá. Ṣé ẹ̀yìn ẹ̀dẹ̀ o tó wá o síngbọnlẹ̀ o máa wà easy láti handle àwọn nǹkan ẹ mọ́ńbé lọ́lọ́run fún ẹ. Ọlọ́run, o drive me crazy, I'm telling you. Kódà mo ń sọ fọ́lọ́run pé tó bá jẹ́ pé àlá ni mò ń lá mi ò fẹ́ jí kí n continue pẹ̀lú dream yẹn. I know, right? I know. Yeah, I know we can be friends, but wo jẹ́ kí mi jẹ́wọ́ fún ẹ. I want us to be more than friends. Hello? Orí wọn ò pé ni. Wọ́n submit àwọn assignment yẹn fún class rep wọn ni. Wọ́n máa fail o. Wọ́n máa fail. Mo mọ nǹkan tí mo sọ. Mo hate kí àwọn student kan rude. Kan wá wo nǹkan táwa go through now kó tó di pé a di doctor. Wọ́n máa fail. Mo mọ nǹkan. Wọ́n máa forget it. Wọ́n máa fail. Wọ́n máa fail. It's okay. Màá pè ẹ́ later. Màá fail wọn. Baby. Debola wo Ọlọ́run nìkan ló lè fún ìsinmi. Wà ló ṣe látàárọ̀ ọ̀rọ̀ class ọ̀rọ̀ lecture ni wà tún délé o tún ní ìsinmi wà tún máa pè kí ló ṣẹlẹ̀. Sí o mọ̀ pé iṣẹ́ yìí kò ń ṣiṣẹ́ téèyàn mo yẹ pé ìwọ tó bá múṣẹ́ tó ní dignity fún ṣẹ́ you know the more bí o bá ṣe mú náà ni àwọn èèyàn ṣe máa bẹ́ẹ̀ mú. The same thing náà lájọ sọ. You know, you understand me, so kan tó really ṣẹlẹ̀ ni ẹ but don't worry, I'm home now, I'm to Wanle now. So. But you have not been spending time with me lately. I will. Don't worry, everything. Wà lọ, wà sọ̀rọ̀ class, wà dé, wà sọ̀rọ̀ class, wà sọ̀rọ̀ lecture, wà sọ̀rọ̀ assignment, wà sọ̀rọ̀ class rep. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo wà lórí torí ẹ̀ mo kọ́kọ́ fẹ́ yanjú ẹ̀ lórí phone pẹ̀lú wọn so that mi ní dénú room tán sí wọn àti máa pè mí pẹ̀lú àwọn kọ́ọ̀lù tí ó ṣe pé kinní kan. Debola mi ò like ẹ o. Don't worry. Wà á mú wọlé nsìn o tún jókòó síbi o tún receive call yẹn àárọ̀ kí n ṣòkúta náà ó ṣáà ní nǹkan tá à ń jẹ kágbàdo tó dé ó kàn dẹ̀ jókòó síbi báyìí kí ló ṣẹlẹ̀. Mo ń bọ̀. Jákàjọ máa lọ. Máa lọ mo ń bọ̀. Jájọ máa lọ tẹ́lẹ̀. Máa bọ̀ mo ń bọ̀ wà nù ẹ̀ sorry mo ń bọ̀ nsìn. Mo ń bọ̀. Bọ́lá tẹ̀lé mi. Mo ń bọ̀ you scream níṣó. Tẹ̀lé mi mú ẹ̀ sọ yìí. Wàá rò pé òun Debola mò ń count. Wàá rò pé òun jackpot. 1 Debola. Wọ́n ń bọ̀. 2. Wàá rò pé òun jackpot ariwo. Hello baby. Sorry, bad network. Ó ti wà okay nsìn. Ìwọ Ọlọ́run ọmọkùnrin olórí burúkú yìí Ọlọ́run ló mọ bí tó tún máa gbà lọ báyìí tí mò ń pe aago ẹ̀ látàárọ̀ tí ò gbé yìí ló máa jẹ́ kéèyàn ṣìyàn ṣọ́tà mi ò ti ṣìyàn báyìí ṣọ́kọ lélẹ̀ àbí suwó ná tí mò ń pe tí ò jẹ́ nójú oorun yìí ibi tó wà kò ní nójú oorun ṣónú ló ṣì lòun ni tó joyè akọ ajábìrin òṣì lẹ́sẹ̀ aṣojú èmi àti ẹ̀ tó bá dé aṣojú èmi àti ẹ̀ tó bá dé nínú ilé àgbà onírin òṣì lẹ́sẹ̀
Hey, Ọlọ́run, má ṣàánú mi. Ọpẹ́lọpẹ́ yín lára mi lálẹ́ yìí o. Mo ti rò pé bóyá màá tún lọ to I will go to bed hungry again. Wọ́n ní àgbà òkè wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Alẹ́ ni ti mú jù. Àwa ni ọmọ tuntun tó rẹ̀ máa wọ́. Ṣé mi sọ pé anybody lọ́mọ tuntun mo dárúkọ anybody o. Bọ̀ àtàǹpàkò báyìí la fi máa ń júwèé ilé ọ̀kan. Ó ti bàjẹ́ jù. Ẹ wo ẹnu ẹ̀. Ẹni bí kí ni? Ṣé o mọ̀ pé mo ò ní kó fọ abábá mi ò ní kó ṣàbọ̀ ìwọ ló wá jókòó sí kitchen. Mo ṣàfẹ́ ẹ̀pẹ̀. Jẹ́ kí n máa ẹ̀pẹ̀. Jẹ́ ẹ̀pẹ̀ exactly kí n máa bá ẹ̀ fọ. O dáadáa na what's all this? Mi ìfọ̀ dáadáa. What's all this? Ṣé máa wá fò? Bẹ́ẹ̀ náà lè ní jẹ́ ẹ̀fọ́. Kọ́ o fẹ́ máa okay máa fọ́ kí n máa ṣọ́. Agídí Wálé èpo. You see, tó bá ti fọ àwọn place wàá fọ nooks and crannies, the corners, the all sides of it. Wàá rí bó ṣe máa mọ́ sí. Yeah, there is really. Mo ń bọ̀. Kí ni ẹ̀ níbo ló ń lọ? Mo ń bọ̀. Ó lè pọ̀ pípín yìí tẹ̀lé mi, ó lè pọ̀ pípín yìí tẹ̀lé mi. Lade. Lade kí ló fẹ́ kún? Ẹsẹ̀ kò sí nǹkankan. Ṣé òun wá ẹ̀mí ni? Kò sí nǹkankan ló dájú kò sí bíbá ìtọ́ ń wá ẹkún bí gàrí. Lọ máa bẹ̀ ṣùgbọ́n. Owó òtútù lọ kọ́kọ́ calm down. Because ẹkún tó ń sùn yìí kò ní solve problem ẹ̀. Talk to me. You know you can always confide in me. What exactly is the problem? Why are you crying? You can't be telling me that kò sí nǹkankan. There is something behind your tears. So what is it? Lade, ẹkún tó ń sùn yìí is not healthy for you. Ó kàn máa jẹ́ kó rí fọ́ ẹ ni o. Tó bá dẹ̀ tún dé school, o ò ní lè concentrate. So you're actually hurting yourself. And tó bá lè open up fún mi báyìí, kò sí bí mo ṣe fẹ́ mọ̀ kan tó ṣe. And you know, a problem shared, it's a problem I've solved, even if not totally solved. And Ali, so money don't need solutions to problem, but if you're not talking, how am I going to know? What is the problem? Alajani. Kí ló ṣàlàjà? Gbogbo ṣàlàjà. Kí ló wá fẹ́ kún? Alaja is depriving me of some things. Depriving you of some things? Probably maybe she feels it's not good for you. Rárá, she knows it's good for me. Nǹkan gidi ni. Ẹ̀rù kàn bà wọ́n ni. Kò dé ṣe bí àwọn náà nítorí nǹkan tó máa ń gbọ́n pa àwọn girls nísìnyí ni. Inú mi dùn pé wọn náà ti sọ̀rọ̀ tán. Ó ní pé wọn nǹkan tó ń gbọ́ ni pé kì í ṣe bí àwọn náà. So ó mì pé ó ní reason táwọn náà fi sọ pé rárá àbí tán fi deprive. It's probably for your own good. Kí ni nǹkan yẹn gangan kí ni? Dream mi ni láti. What is your dream?
to become a top class model. Àti kékeré ló dé tí mo gbé dream mi ní modeling. Àwọn gan náà máa ń sọ o, àwọn náà máa ń sọ o. Wọ́n ní pé àwọn ò ní jẹ́ kí n ṣe pé àwọn ọmọkọ́mọ ló máa ń ṣe pé aṣẹ́wó ló máa ń ṣe modeling pé èmi fẹ́ ya ọmọkọ́mọ. I can understand that, but it's okay. Ọmọ kan tó ṣẹlẹ̀. I was thinking, what if tó bá lọ bá ìkan lára àwọn family members saying bóyá your uncle, your auntie, kó bá ẹ bá wọn sọ̀rọ̀. Láti ìgbà tí mo ti dàgbà mi ò mọ family member kankan mọ́ wa. And your dad? Wọ́n ní pé nǹkan tó bí mi ni daddy mi ti ṣaláìsí. Oh, I'm sorry about that. Okay. Má ti gbà ká mọ̀. Okay. What if I talk to your mom? Really? You do that for me? Come on. I can. In fact, mi lè bá wọn sọ̀rọ̀ lálẹ́. Rárá, mo ti máa sùn báyìí. Oh, okay. So let's do it tomorrow. Mo lè wá bá wọn sọ̀rọ̀. Thank you so much. Thank you. It's okay. So right now, I need you to wipe your tears and smile for me. Mr. Shinta. It's getting late now. What's she still doing outside? Esther! Say cheese. Cheese. Mi ò ní cheese. Mi sọ̀rọ̀ sí tàwọn Arabi. Cheese. So, kí lẹ́yìn méjèèjì rí sọ bí báyìí? Ẹ pẹ̀lẹ́ o. It's ladies talk. Oh, ladies talk. Can you excuse her? Ẹ gé wá jókòó. Karamọ̀ pọ̀ wá jókòó mi ò lè lọ. You really shit without me, eh? See, talk to me, lady. Lọ́jọ́ wo? Call me Zari. Ẹlẹ́ tiẹ̀. Are you okay? So, má ṣe kò bọ́dá mi. So, pretty girls don't cry actually. When you cry, you won't look. Just your face just be like this person's face. You know it's not like it's fine like that. So your face just be like it's not you. Okay, it cannot be me. Sorry. Hey, sorry. Sorry. ọkàn yàrá ọkàn tó kù ṣe ti gbọ̀n mo ní ọkàn ní tí ọkàn yàrá ọkàn tó kù ṣe ti gbọ̀n bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi ẹ kí màmá mi fún mi ẹ kó dojú ọ̀la o ká tó fi pàdé ṣọmọ.
ìfẹ́ mi níbo ló wà o ara mi wà lọ́nà bọ̀ wálé. Oyin Dàmọ́lá ó ṣe wá dùn wò lọ́mọbìnrin báyìí. Arẹwà ẹlẹ́yinjú ẹgẹ aláwọ̀ dídán. Ìyìn ńlá ló máa jẹ́ fún mi tí mo bá lè jẹ́ àwọn akọ tó máa wà ẹ́ dé èbúté ògo. Ó jẹ́ jẹ́wọ́ ṣé o ti pàdé èèyàn kankan? Ó jẹ́ jẹ́wọ́ kó má tiẹ̀ lọ jẹun táwa ń díjú sí níbo. Ṣé pé ọwọ́ ẹ̀ lè di kó má wáyé wárí? Ibi tí ìṣòro ẹni bá wà ẹ̀mí ẹni máa wà. Òun ló wá jẹ́ kí n rò pé tí okùn bá jìnnà ìlà ò gbọdọ̀ kó. Ìfẹ́ mi ẹ̀mí mi. Kí ló ń ṣe ẹ̀ ìfúta nífẹ̀ẹ́ ta lẹ̀mí ẹ̀? Kí ló dé? Wọ́n gbèsè láyé o. Bí èṣù ṣe lágbára tó yẹ. Bẹ́ẹ̀ ló ń bí nígbàlà. Kí ló dé? Yàrá dé. Ẹni bí ọkọ mi. Àwa dàpọ̀ wẹ̀ ní bí ọkọ ẹ̀ ti wájú. Tó lọ ní tèmi lélẹ̀. Bọ́sà. Mami, ẹ wò mi fẹ́ kẹ́nikẹ́ni tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹni tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu mo máa gé jẹ ni o. Pẹ̀lú òṣì ẹ̀sọ́ kò bọ́rọ̀ nínú kò kàn. Kó gbé sọ́ọ̀ dànù. Ire mi jẹ́ kọkùnrin tó àtọ̀rọ̀, kóbìnrin tó àtọ̀rọ̀, káwá wẹ tó máa lómi lẹ́yìn ẹ̀sìn. Ọmọ Jẹ̀rádé, ó bá mi dùn nǹkan, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ire mi jẹ́. Àbí mi ò sọ fún ẹ. Ire. Òní ló ráyé mọ́. Ire mi jẹ́. Irú ẹ̀bùn àbádìwò wá lélẹ̀ nítorí Ọlọ́run. Ojú tó fi wò mí, ó mú fúnra dání.